Àǹtí Dẹ̀ra, ẹ káàárọ̀. Òjó, báwo ni? Báwo dé lára mọ́mì? Ṣó tún yàtọ̀ ṣá? Bẹ́ẹ̀ ni, ara wọn ti balẹ̀. In fact, èmi àti wọn ti sọ̀rọ̀ dáadáa láàárọ̀ kí n tó máa bọ̀. So oògùn yẹn ni mo padà wá rà in case tí kinní yẹn bá tún ṣe wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní páàkì kan. So ti ríyàn fún ẹ lówó ni? Bẹ́ẹ̀ ni, girlfriend mi ló fún mi lówó yẹn. O ní girlfriend? Èmi náà máa ń fún lówó. Ok, jẹ́ kí n ẹ́ńtà ẹ̀ sórí kọ̀ǹpútà náà. Mo ń bọ̀, jẹ́ kí n bẹ mógùn yẹn wá. Ok ma, mo máa transfer sí nísìn. Ìyẹn ni kó ní girlfriend. Wọn pa àwọn obìnrin ò kí ń fẹ́ dé tẹ́ni tí ò bá lówó lọ́wọ́ mọ́ ni. And mo dẹ̀ like ẹ o. Àmọ́ ẹ̀rù ń bà mí lọ́mọ jẹ́ kárí tí n bá ti wá lọ bí wọn fún. Tí irú sickness tó ń ṣe mọ́ sí ẹ̀ wá lọ ṣèkan nínú àwọn ọmọ wa ń kọ́. Ó san kọ́ lọ́ má fi wèrè dán wa wò. Wèrè sì dùn ún wò ni. Kò ṣe é bí lọ́mọ. Tí òun bá ń ṣe ti condition mọ́ mi ẹ̀ ni. Ká má parọ́, ojú rẹwà lọ́mọkùnrin. Kí l'Àǹtí Dẹ̀ra múnú ṣọ́ọ̀bù látàárọ̀? Wọ́n ti pẹ́ jù náà. Ọlọ́run ṣe. Mo ṣẹ̀ṣẹ̀ ń ròó sí ni bóyá oògùn yẹn ti tán ni. Jọ̀ọ́ má bínú. Inú nínú ni mo fi sí ló yẹ kí n pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ yẹn. Gbà. Ó ti mọ́ ṣe máa lò náà. Ìyẹn ti mọ́ra, ẹ má wọrí. Mo ṣe máa lò fún wọn. Then ẹ lè confirm transfer tí mo ṣe. Mo ti ṣe látẹ̀kan. Mo fẹ́ máa lọ sìn because mo ṣe ń lọ síbi iṣẹ́. Bẹ́ẹ̀ ni ó ti wọlé. Ó ṣe iṣẹ́ ní factory yẹn náà. Bẹ́ẹ̀ ni, ibi tí mo ti manage náà nìyẹn. Ẹ wo Àǹtí Dẹ̀ra, ó dàbọ̀. Màá rí yín later. Henry. Uncle. Àsìkò ń lọ ò ṣòmọ̀. Lady tó introduce mi gbà ẹ́. Báwo ni? Ṣé kò tí ready ni? Àbí ká dẹ̀ sọ pé wọ́n gan ló ń dìlé ẹ̀? Uncle, tí máa sọ fún yín pé ládùúró owó tí mo ná fọmọ yẹn, wàláì, Rachel tún dókó ń taṣá. Báwo ló ṣe mọ̀? Ṣé o ká pẹ̀lú ọkùnrin mi ni? Ọ̀rẹ́ mi tajọ lọ sí school, ó ń dó Rachel. Ó dẹ̀ mọ̀ pé girlfriend mi ni Rachel. In fact, ó mọ̀ọ́mọ̀ ṣe ni. Ó ṣe tán, ó tún send mi ní fídíò. Ìyẹn ò dáa o. Ìyẹn ò dáa rárá. Ìwà tí ò dáa ni. Mi ò fara mọ́ nǹkan pàlàpàlà bẹ́ẹ̀ yẹn. Obìnrin ò ní ìtẹ́lọ́rùn sá. Tí má dẹ̀ sọ fún yín pé èmi àti Rachel àti ń fẹ́ra wa láti bí 2 years. In fact, I thought she is the one. Má worry. Lágbára Ọlọ́run. Eléyìí tó máa dúró tiẹ̀ tó máa bẹ́ẹ̀ kalẹ̀. Ọlọ́run á mú wá. Ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Ìdí tí mo fi ní kó jẹ́ ká ríra. Gẹ́gẹ́ bí social media manager wa. Mo fẹ́ kó create àwọn content kan. Ó lè jẹ́ in form of video or bóyá kó design banner. Okay, sir. I need àwọn young and vibrant youth láti join wa ní NGO yìí. Tó bá dẹ̀ máa create awareness yẹn, as in the employment awareness. Mo fẹ́ kí target wa jẹ́ bí area Igando, Ìpájà, Pangrove, Kétu àti Ìkòròdú. Then nǹkan tó máa announce sínú content yẹn, tó bá dẹ̀ jẹ́ banner náà ló create, wàá kọ síbẹ̀ wípé vacancy wà fún 200 graduates across the àwọn area tá mention yẹn. Àwọn area yẹn gangan ni target wa. Okay, sir. But uncle, ṣé ẹ fẹ́ open another branch sí àwọn area yẹn ni? Or gbogbo àwọn tẹ́ bá gbà, wọ́n máa wá sí Lekki láti wá ṣiṣẹ́? Díẹ̀ nínú wọn máa resume sí bíbá, ìyẹn ní ọ́fíìsì bíbá. Then àwọn tó kù, wọ́n máa support the operational department, ìyẹn ní orí field. But a máa need some of the ladies nínú ọ́fíìsì bíbá láti bá wa handle àwọn stuff kọ̀ọ̀kan. Wow, ìyẹn dá o. But uncle ẹjọ́, mo ní candidate o.
Side Ìkòròdú yẹn ló wà. A jọ lọ sí school ni. But ẹ mọ̀rọ̀ Nàìjíríà. Tí ó bá kí ń ṣeré ẹ̀yin tẹ́ ń rọ́nu NGO báyìí. A lot of graduates ló wà ń ta tí ò ríṣẹ́. Tó ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. So ẹ jọ, lady yẹn need iṣẹ́ gan seriously. Ìyẹn ò ń ṣe problem. O lè sọ fún pé kó wá rí mi. At least kémi àti ẹ̀ ríra. O dẹ̀ lè mú wá. Tó bá smart dáadáa, mo lè fi sí ọ́fíìsì mi báyìí kó máa bá wa ṣiṣẹ́ mi báyìí. So that tí operational department tó bá máa wà too stressful for her. Wow. Ẹ ṣé gan sir. Ẹ wò ẹ jẹ́ kí n gist yín. Bí mo ṣe ń lọ ní other street yẹn. Ṣé ẹ mọ White House tó close mọ́ church Redeem yẹn? Mo mọ church yẹn. Kí ló ṣẹlẹ̀? Máà tó nílé yẹn gangan. Ìkan lára àwọn ọmọ máa yẹn ó toast mi lénìí. Kí ló wá sọ fún un? Ó ní kí n fóun ní nọ́mbà mi. But mo sọ fún un, mo ní mo ò ní fóònù. Then ó ní ṣé kó ń ra fóònù fún mi. So, ṣo máa gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀? Rárá o, ẹ fẹ́ kí mọ́mì pa mí. Ibo ni màá sọ fún wọn pé mo ti rí fóònù? Ọlọ́run yọ ẹ́. Mo rò bó o máa sọ pé o máa gbà lọ́wọ́ ẹ̀ ni. Fóònù yín ring. Lọ bá mi yọ wá. Hello Ige. Ibo ló wà? Mo wà nílé. Kí n tún wá Lẹ́kì. Henry, mo sorry o, mi ò lè wá. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Vacancy wà ní ọ́fíìsì uncle mi. Mo dẹ̀ ti sọ fún wọn pé mo ní candidate. So wọ́n ní kí n mú ẹ wá sọ́fíìsì àwọn personally. Henry, ṣo serious? Ṣé kí n ṣe pé òun dọ́gbọ́n tó máa tún fi tàn mí wá sílé ẹ̀ again? No now. Kí ló ń ṣègè? Tí n bá fẹ́ jẹṣẹ́ mi ò ní ìdá ti fi pamọ́ fún ẹ náà. Màá sọ fún ẹ direct ni. There is no time now. Okay, màá wá láàárọ̀ la. Àǹtíkè, ẹ ti ríṣẹ́? Nǹkan tó sọ nìyẹn, but mi mọ̀ bí ó ń parọ́ ni àbó ń sòótọ́ ni. But tó bá dọ̀la ti bá lọ ṣá, màá confirm. Ọkàn mi sọ fún mi pé kò parọ́, òótọ́ ló ń sọ. Although ó lè jẹ́ pé ó tún fẹ́ bá yín sùn ni o. But nípa iṣẹ́ yẹn, òótọ́ ló ń sọ. Màá confirm tó bá dọ̀la. Ìwọ Ọlọ́run, dákun jẹ́ kó gbà mí sí complain yìí o. Ṣó ń fọ́ ni? Wàhálà ẹ̀rù ń bà mí. Má bẹ̀rù. Wọ́n kàn fẹ́ rí ẹ ni. Mo ti sọ fún wọn, mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ pé o ní ìdí iṣẹ́ yẹn gan. Ó ṣé gan Henry. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. No, kò tọ́pẹ́. Tó bá jẹ́ pé látìgbà tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ló ti dá mi lóhùn ni. Bó bá ti ríṣẹ́ tipẹ́tipẹ́ náà. Ìwọ gan sef, ṣé bíyàn ṣe máa ń bóbìnrin sọ̀rọ̀ pé kó wá òun wá sílé nìyẹn? Ó pè mí, ó wá ń sọ fún mi lórí fóònù pé ká jọ máa bára wa sùn. Ó wrong now. Ìyẹn túmọ̀ sí pé ò ní respect fóbìnrin. Gbogbo nǹkan tó fẹ́ lára obìnrin kò ju pé kó máa bá wọn sùn lọ. Actually kò ń ṣe pé bí mo ṣe máa ń ṣe nìyẹn all the time. And tó bá jẹ́ pé nǹkan tí mo ṣe yẹn bí ẹnu, I'm very sorry, má bínú jọ. Ó mọ̀, Lẹ́kì ni bíbá yìí. And gbogbo àwọn ladies tó wà ní Lẹ́kì, especially Lagos as a whole, they believe in money, not in love. Then àwọn ọkùnrin náà dẹ̀ ti já since tá ti mọ̀ pé owó lobìnrin wá lọ́wọ́ wa. So definitely kò nídìí pé kọkùnrin tún ṣẹ̀ṣẹ̀ máa beat around the bush kó tó ask obìnrin out since tó yẹ pé owó náà fẹ́. But gbogbo obìnrin ò rí bákan náà náà. Ṣòro pé tó bá yẹ pé mo níṣẹ́ lọ́wọ́ ni nígbà tó ní kí n wá yẹn. Ṣòro bí máa wá ni. Actually, I'm sorry for taking advantage of you. But at least ó ṣáà ti ríṣẹ́. Àmì o, mo gbàdúrà k'Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Uncle, ẹ ra sir. Ẹ káàbọ̀ sà. Ẹ jọ̀ọ́, ẹ̀yin àbúrò, ẹ má bínú. Mo wà ní meeting kan ni. Kò sí wàhálà sir. Uncle, lady tí mo sọ fún yín lélẹ̀ sir. It's alright. Ẹ káàárọ̀ sà. You are welcome dear. Kí lorúkọ ẹ? Ìgè Ọlárẹ̀wájú sà. What is your qualifications? Mo ní BSc in Business Admin. Okay, so ibo ló ń gbé? Ìkòròdú sà.
Mò ń gbé pẹ̀lú mọ́mì mi. báwo ló ṣe wá plan láti máa ṣe yẹn àti báwo ló ṣe fẹ́ máa wá láti Ìkòròdú sí Lẹ́kí lójoojúmọ́? Mo lè máa wọ ferry sà. ṣé yẹn ò dẹ̀ wá too risky lójoojúmọ́? Ọ̀nà tí mo tún lè gbà tó máa fi yá mi nìyẹn sà. Ok. Henry, ṣé tí mo bá fún ní one room nínú ilé tèmi, are you sure about her? Ṣó máa behave normal? Mi ò fẹ́ wàhálà o. Yes, mo máa ṣe normal. Ige ìjọ tí Ọlọ́run má disappoint mi o. Mo promise sir, mi ò ní disappoint yín. Kò ní sí wàhálà uncle. Mo ti mọ̀ ọ́ for long sir. Kò kí ń ṣe oní kébékébé èèyàn. She is a very nice person sir. Ó dá mi lójú kò ní disappoint yín sir. Alright. Tètorí Henry ni mo ṣe ń ṣe léè fún ẹ o. Ṣó mọ̀ bẹ́ẹ̀? So o lè lọ kó lọ kẹ́rù ẹ wá kó move in anytime from now because iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn o. Èní ni Friday, tó bá máa fi di Monday wà bẹ̀rẹ̀ iṣẹ́ o. Then àwọn tó kù náà tí àti ìgbà táwọn náà bá ṣe ń submit CV wọn lẹ́sẹ̀kẹsẹ̀ la máa gbà wọ́n tó dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́. Mo dẹ̀ lérò pé 250,000 naira ò kéré jù fún ẹ láti bẹ̀rẹ̀. I mean your salary. 250,000. Ha! Ó wà okay sir. Ẹ ṣé gan sir. Henry, ó ṣé gan o. Kò tọ́pẹ́. So ṣínú ẹ ti dùn báyìí? Inú mi dùn o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ. Kí ló dé? Why tó ń wò mí bẹ́ẹ̀ yẹn? I know you are beautiful, but mo ṣe ń realize nsìn that you are the most beautiful. Henry, èmi kọ́ ni most beautiful. Jọ̀ọ́ torí Ọlọ́run, má jẹ́ ká tún padà sí nǹkan tá a ṣe tẹ́lẹ̀. Jẹ́ ká sọ pé Ọlọ́run lo nǹkan tó wà láàrin èmi àti ẹ, ó fi ṣe mí lóore ni. Látara ẹ. Mo gbà. Ọlọ́run ṣe ẹ́ lóore látara nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa. Àná tọ́lọ́run ti ṣe wá lóore. Kí ló fẹ́ kó jèrè tèmi? Tó bá fẹ́ kí n sanwó fún ẹ, kò sí wàhálà. Ìwọ kò sọ iye tó fẹ́ gbà lọ́wọ́ mi. Ige, you are funny. Ṣé o mọ nǹkan tí mo watch ṣá? This is my uncle's office, as in my uncle's company. So my problem is not money at all. Tó bá jọ́rọ̀ owó, gbàgbé ń pa ẹ̀. Owó kì í ṣe problem mi. Anyway, má jẹ́ kí n rush ẹ. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Jẹ́ kí n fún ẹ ní time díẹ̀. Henry, jọ̀ọ́, má fàkókò ẹ ṣòfò lórí ọ̀rọ̀ mi. Mo ti ní àfẹ́sọ́nà. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ tẹ́lẹ̀, in fact, mo regret ẹ, mi ò ní parọ́ fún ẹ. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó padà já síre fún mi. Ige, mo ti gbọ́ ẹ. Jẹ́ kí n bẹ̀ pé capman mi kó wá gbé ẹ lọ sílẹ̀. Rárá, má worry, má lọ wọ ferry. Ṣé o gbọ́ ńgbà tó ń kú mi sọ pé ó wà risky ni? Mo máa wà okay. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa wọ ferry náà. Okay, tó bá jẹ́ yẹn ló fẹ́. At least jẹ́ kí n bẹ̀ wá owó mọ́tò. Tí ìbá ṣe páyé ti parẹ́ náà, báwo lè ja ṣáwá ṣe máa gbé láyàn mi? Jẹ́ àgbàjantis. Tí mo bá di president America, màá sọ fún gbogbo àwọn ọkùnrin yẹn kó máa wọ kọ́mú. Kójú tiwọn náà rí nǹkan tójú obìnrin rí. Ṣó wá easy ni kí wọ́n máa kó ọmú sínú búrà? Jẹ́ àgbàjantis. Ibo làwọn security yìí wà? President ń bọ̀. Ẹ lè gbé mi sókè. Ẹ máa kọrin, gbé mi sókè, gbé mi dìde. Àtọ̀, ìwọ nìkan ló ń bẹ nínú ilé. Àbájọ. Ṣé n ti ń ṣe ọ́ kò ju ọmọ pé yẹn wọlé àbí ojú rẹ ọ̀la? Kí lẹ fẹ́ rà? Mámẹ́ elépo ni. Àbákàrà àtẹ̀kọ́. Àbẹ́ máa gbọ́ béèrè. Òjò ń kọjá rẹ. Ó tó kúrò oko, ó tó kúrò odò. Ó tiẹ̀ dáa. Mọ kọ́kọ́ mọ́ dájú fúnra rẹ o.
ńgbọ́ bá dìrọ̀lẹ́ Òjó wá bá mi, ẹjọ́ rẹ kọ́, èmi tí mò ń bọ́ rojọ́ ni. bí o ṣe rè o. bọ̀ ṣé ẹ rò pé mọ́mì máa allow kẹ́ lọ máa bá máa yẹn gbé ṣá? ṣó ti marry ni? Èmi náà ti mọ̀ o until tí bá tó débẹ̀. And why tí màmí ṣe máa ní kí n má lọ? torí pọ́kùnrin ni náà. ẹ mọ bí màmí ṣe máa ń ṣe tó bá ti dọ̀rọ̀ ọlọ́kùnrin dé. Màmí, ẹ káàbọ̀ mà. ẹ káàbọ̀ mà. bó o ní ìgbà wo lọ dé? Kò pẹ́ tí mo dé mà. Màmí ẹ wá jókòó, mo fẹ́ fún yín lábọ̀ bí tí mo lọ. Àìná, lọ bomi wá fún màmí. wo má sì yọnu ọjẹ, báwo wà níbi tó lọ? Wọ́n ti fún mi iṣẹ́ yẹn o. Then wọ́n tún máa sanwó gidi fún mi. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. sọ ti wá rí báyìí pẹ́yìn ní sùúrù lọ́lọ́run bá wà. ìgbà wo náà wá ní ẹ wá bẹ̀rẹ̀ ẹsẹ̀? Nǹkan tí mo fẹ́ bá yín sọ náà nìyẹn màmí. Iṣẹ́ ọ́fíìsì lọ fún mi. Mo dẹ̀ gbọ́dọ̀ ti máa wà lọ́fíìsì láti aago 8 àárọ̀. So ọ̀gá yẹn wá sọ pé kò sí bí mo ṣe lè máa meet up pẹ̀lú táìmù yẹn láàárọ̀. Because níbẹ̀ yẹn wọn ò fi táìmù wọn ṣeré rárá. So ọ̀rẹ́ mi tó wá bá mi ríṣẹ́ yẹn, ó wá bá mi bá ọ̀gá yẹn sọ̀rọ̀. Bóyá wọ́n lè fún mi níbi tí màá dúró sí fúngbà díẹ̀. kí náà wá sọ? So ọ̀gá yẹn wá ní kò sí wàhálà, ní pé mo lè máa gbé nínú ilé àwọn. ṣé pé lọ́rọ̀ kan ní ìsìn ilé àwọn ọ̀gá ẹ̀ lọ́mọ gbé ń Lẹ́kí? Bẹ́ẹ̀ ni mà. sódò lójú pé èèyàn gidi ni wọ́n? Èèyàn dáadáa ni wọ́n mà. bó o lọ ṣe mọ̀, sọ ti bá wọn gbé rí ni? Pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀, ó fi hàn pé èèyàn dáadáa ni wọ́n. ó dáa náà, ohun tèmi ó sọ fún wọn ni pé kọ́ ọ kíyèsára o, kọ́ ọ sì mọ rántí ilé tó ti jáde. Bẹ́ẹ̀ ni mà, màá máa wálé lópin ọ̀sẹ̀. Ohun tí mo ní ń bí ọ náà nù. wọ́n sá lè fún ọ láyè kọ́ ọmọ wálé ní ìparí ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni màmí. àbí ṣé kí n tẹ̀lé yín lọ sílé yẹn sódà màá lè mọ̀ bẹ̀? èyí náà sì tún dáa o ọkọ mi, n tó dáa làbúrò rẹ ń sọ. Kò sí wàhálà, tí bá ń lọ o lè tẹ̀lé mi. Ẹ ṣé gan màmí. kò sí wàhálà, èmi ń wọlé lọ, mo fẹ́ lọ rẹjú. kí lọ sì fálẹ́ǹtì ẹ̀? ẹ̀bà. ṣé kí n lọ bá yín gbé wá mà? Mo ti wọ ọ́nú ilé lọ́sàn-án, ìyá rẹ nìkan mo bá, mo sì béèrè rẹ lọ́rẹ̀, ọ̀tọ̀ ni tí ń wí. ẹ má bínú sá, ẹ̀yin náà mọ bọ́n ṣe máa ń ṣe. ọ̀rọ̀ wọn tó bá nọ́mà léni ó lè má nọ́mà lọ́la, so ìdí nìyẹn, ẹ má bínú. Kò sí yọnu, ọ̀rọ̀ rẹ̀ yé mi. ìdí nu tèmi náà fi wá dúró dé ọ̀ǹtà pé kó tó wọlé ń rí ọ. bẹ́ẹ̀ ni sá. Òjó, sá. ìwọ náà mọ̀ pé mò ń ṣe dáadáa pẹ̀lú wa àtìyá rẹ láti ju ẹ ti dénú ilé yìí. bẹ́ẹ̀ ni mo mọ̀ sá. ó sì mọ̀ pé gbogbo láńlọ́ọ̀dù association ládùúgbò yìí gbogbo wọn sì pàdé lé lórí. wọ́n dì tẹ̀mí pàápàá, wọ́n ní má fún wa àtìyá rẹ nílé ládùúgbò yìí nítorí àìsàn tí ń ṣe ìyá rẹ. wọ́n làwọn ò fẹ́ kí ìyá rẹ máa bu èèyàn jẹ ládùúgbò, ṣùgbọ́n mo kọ̀ jálẹ̀, mo ní lá ó fún wa àtìyá rẹ nílé. bẹ́ẹ̀ ni sá. Òjó, ṣé n tí mo wá sí ọ̀dá ni? rárá sá o, ẹ ṣàbúrú fún wa o, ìrànlọ́wọ́ lẹ ṣe fún wa sá. kí ló wá dé tó ọkọ̀ tó sanwó ilé láti bí ọdún 2? tó bá jówó léhùn lèmi fi ń jẹun tí mo fi ń mú ń kọ́. ẹ wo baba láńlọ́ọ̀dù, ẹ má bínú sá, iṣẹ́ tí mò ń ṣe ń sìn ni, owó tó ń fún wa wọn ò bá wa increase ẹ̀, nǹkan dẹ̀ tún wọ́n sí ni, so owó yẹn ò tiẹ̀ wá kò tó survive mọ́, ìdí nìyẹn sá. ẹ̀yin náà ẹ wò, kí n tó ra oògùn màámi, kí n tó ra oúnjẹ tán máa jẹ, kémi fúnra mi gan kí n tó jẹun. nígbà tèmi náà ti notice pé owó yẹn ò tó gbọ́ bùkátà kò tó ṣe nǹkan kan mọ́, mo ti bá supervisor wa, mo ti bá sọ̀rọ̀, mo ní kàn jọ kán fún mi ní extra hour ní factory, so that tí n bá ti parí iṣẹ́ tán fún mi, màá tún ṣe extra hour sí láti jẹ́ kó yẹn tún ṣe díẹ̀. ó tún gba àsìkò kún ètò ń lò tẹ́lẹ̀ nílé iṣẹ́ fátírì, wọ́n fẹ́ para rẹ ni. ọ̀nà kan ṣoṣo tí mo tún lè fi rí owó díẹ̀ sí nìyẹn. ọ̀dà ìmọ̀ ẹ̀rọ ń tà lè ṣe. ọjọ́ wo lọ máa ń wà lé tó kì í lọ bí iṣẹ́? ọ̀la sà. ọ̀dà ń gbọ́ bá dọ̀la wàá rí mi. ìgbàlẹ̀ ni o ti wá wò mí o.
inú ìgbàlẹ̀ ní wà. Ńgbà ó bá dé, ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bọ́ sọ. ok sir màá wá rí yín. Ẹ ṣé gan baba landlord. But it always comes after the longest night, after the heavy drums of your heart beating against the silence you find.